ilé ayé ò lè dàrú. Ilé ayé ò lè dàrú. Ẹ fi wọn láti wọlé ẹ̀kan sí i. Ilé ayé ò lè dàrú. Ẹ fi wọn láti wọlé ẹ̀kan sí i. Gbogbo wa pé a kú pé o, ó kí gbogbo ẹ̀yin ọkùnrin àti obìnrin, ó kí gbogbo àwọn lẹ́rìkì àgbèjọ tí a wá lónìí. Irú àgbèjọ báyìí ó ṣe pàtàkì nítorí ọjọ́ ọ̀la ìran Yorùbá. Inú mi kò gbà gbogbo àwọn tó ti kọ́ sọ̀rọ̀ ṣáájú níbí. Ohun tí wọ́n ní kéde ó sọ̀rọ̀ lé lórí òun náà ni pé ẹ̀sìn àṣà báwo ni ó ṣe bára wọn. Ṣé ẹ rí bàbá wa tó sọ̀rọ̀ tó jẹ́ ìmáàmù tó lọ bí? Ó dùn mí pé wọ́n ti dìde kó bí. Kí ọ̀rẹ́ ló ṣojú wọn. Torí pé dábàá omi tí wàhálà ẹ̀ka nílẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀. Ibi ẹ̀sìn ni o. Ẹ̀sìn gan-an ni òjá olóńgbò láṣà sí mọ́. Àwọn ẹlẹ́sìn yẹn kò kéré wọ́n. Àwọn yẹn jẹ́ àpò ẹ̀sà àwàdà sí gbó. Àwọn ni ò jẹ́ ká fẹ́ náà ṣe gbogbo nǹkan tí àwọn ń wí. Gbogbo tí ìmáàmù kà lẹ́ẹ̀kan tó wá dé bí gbogbo àwọn ìmáàmù tí ń wí sí àwọn ènìyàn wọn létí ní mọ́sáàsì lò àwùjọ wa ò ní rí báyìí. Àwọn náà ni ó pẹ́ ẹ lọ́dọ̀ bí wọ́n ṣe ń mú ilé ẹni ẹ lọ́dẹ bẹ́ẹ̀. Bí wọ́n bá kọrọ̀ ilé ẹni ẹ lọ́dẹ bẹ́ẹ̀. Àwọn ẹlẹ́sìn ní oṣù àwùjọ wa náà ló ti dà. Mo rántí nígbà tí ọ̀gá mi wà láyé olóògbé dúró láti pọ̀. Ọmọ katikíìsì ni wọ́n. Ṣùgbọ́n
ọ̀gá jẹ́jẹ́ tó fẹ́ràn gbogbo nǹkan ṣẹ̀ṣẹ̀ púpọ̀. Ọ̀gá náà ń kọ orin tó bá dìgbà kérésì yóò kọ àwọn èèyàn jọ, tó bá dìgbà Easter yóò kọ àwọn èèyàn wọn kọ orin tó wá sí lọ́kàn. Òde ọ̀gá dúró bá pe àwọn oníbàtà àti onígangan, ó wá ní wọ́n wá sí ṣọ́ọ̀ṣì, ó wá ní kí wọ́n máa kọ orin ẹgbẹ́ olùṣọ́ àgùntàn ẹ má jáde kó jẹ́ ẹ dìde ẹ̀jẹ̀ lọ́bẹ̀ sílẹ̀ wọ́n lórí ni wọ́n bí pàǹké ti kéke pàǹké ní bá lu bàtà. Gbogbo àwọn tí wọ́n ṣọ́ọ̀ṣì wọ́n yẹ dúró. Bàtà ti jẹ́ ilé Jésù, owó ọmọ katikíìsì tó wọ́n lu bàtà wá nítorí ọ̀gá tí wọ́n ti dé ṣọ́ọ̀ṣì wọn. Tó bá jẹ́ pé ọ̀gá ní Ọlọ́run ní ká sí òun ní èdè ní àṣà wa, ṣùgbọ́n àwọn ẹ̀dọ́ ògbà pẹ́ẹ́lí gbogbo wọn bá gbà bẹ́ẹ̀ gbogbo tí wọ́n wí lónìí àwùjọ wa ò lè rí bó ti rí. Tá a mọ̀ pé àṣà wa kò di alọ́wọ́ ẹ̀sìn, a lè sin ẹ̀sìn wa pẹ̀lú Ọlọ́run ṣe dá wa. Mo náà sọ àwùjọ wa dàbí ti dà lónìí. Èdè táwọn á wí yìí, èdè wa, èdè tá a bá ti máa sọ, èdè máa kú ni. Ó dàbí ojú ọ̀nà téèyàn rìn, ọ̀nà tá a bá ti rìn yóò wú gbogbo. Nítòótọ́ àwọn tó sọ̀rọ̀ ṣáájú ti sọ̀rọ̀ oríṣiríṣi àwọn èèbó ní kọ́ èdè wa nísìn. Pòfẹ́sọ̀ tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ó sì tún jẹ́ ká mọ̀ wípé bí tá a bá lọ ẹ̀ àwọn èèbó fẹ́ kí a bá dé òbí kan nígbà tá a bá rí àṣà tá a bá rí èdè wa mọ́ kó ṣẹ̀ṣẹ̀ wá ṣe nǹkan láti mọ ràn lọ́wọ́ wọn. Ẹ wo gbogbo ẹ̀rọ kọ̀ǹpútà nísìn, àwọn èèyàn ti ṣe tí wọ́n ń pè ní software ní oríṣiríṣi èdè náà ló ti yẹ káwa náà máa lò nínú kọ̀ǹpútà tí wọ́n ń bì tó ẹ kán ṣe fún wa bí inú àwọn Chinese ní tiẹ̀, Japanese ní tiẹ̀. Ó sì wá jẹ́ kọ́mọ tí a nìkan náà ní wá bàbá. Gbogbo àwọn orílẹ̀-èdè tí ìjọba Gẹ̀ẹ́sì náà kó lẹ́rú, àwa nìkan náà la juwọ́jú sẹ́lẹ̀ fún wọn. Àwọn Chinese ò sọ èdè wọn, ò sọ ẹ̀sìn wọn sílẹ̀. Bẹ́ẹ̀ bá rí díẹ̀, bẹ́ẹ̀ bá rí India báyẹn ẹ̀ mọ̀ pé India nílẹ̀. Gbogbo àṣà wọn, gbogbo ẹ̀sìn wọn, àwọn ò tú sílẹ̀. Dúpájú sẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwọn onímọ̀lẹ́ ṣe máa ń sọ pé ẹrú sùn ẹrú. Pé kéèyàn gbà pé ẹrú lòun lọ́dọ̀ Ọlọ́run. Ẹrú ẹ̀ka bá ti pè lẹ́rú tí ọ̀bá rárá yọ̀mọ̀ sí ẹrú náà ni. Kò ní sí lómìnira. Ẹrú ò ní ilé sọ èdè tiẹ̀, kò ní lè wùwá tiẹ̀. Ìṣe oníṣe ni ọmọ ṣe tọ́ka rẹ̀ bá ti wí pé kó ṣe náà ni ọmọ ṣe. A ní láti tara wa kúrò lóko ẹrú. Àwọn ẹlẹ́sìn kan ni ṣùgbọ́n tá a ní. Tó bá ti jẹ́ ká mọ̀ ní pé kò dira wọn lọ́wọ́. Gbogbo nǹkan náà wí kékeré ní òkú torí ọ̀rọ̀ ọdún nílùú tí bàjẹ́ wá. Gbogbo àwùjọ wa náà wí àwọn ọmọ tí ò gbédè, àwọn ọmọ tí ò gbàṣà, ọwọ́ àwọn òbí ló ti wá. Torí àwọn òbí náà ni tọ́mọ bá ti ń sọ Yorùbá nílé wọn ṣe bí dé ìwé náà ní ọ̀dọ̀ ọ̀rọ̀ sọ vernacular. Wọ́n máa ń ṣe bí adìẹ gbólóhùn ní ìsìn. Tára sọ pé òṣìṣòro ìṣòro ń bẹ wọn àti kíkà kó padà sí ọ̀dẹ̀ ká kọ́ àwọn ọmọ wa tọ́ mọ̀ bá sí bọ̀wọ̀ fágbà kúrúkú láàyè ìkà gbọ̀rọ̀gbọ̀rọ̀ láàjọ dọ̀bálẹ̀ tá a bá dọ̀bálẹ̀ tá a gbàgbọ́ mọ́ àwọn aládùúgbò ti ń ṣe é fún ni. Adébábẹ́rẹ́ tó mọ̀ sí ọ̀pẹ̀ tí ó da ayé ẹ̀dúpẹ́ ọ̀pẹ̀ ni máa bọ́ pé ọ̀pẹ̀ ni máa bọ́ là. Tó wà nínú tẹríba tẹ́ bá ti ní kápá ní yóò tẹríba báyìí. Gbogbo àwọn èèbó náà bá dé l'Amẹ́ríkà tó bá bí wọn sí ibi ẹ̀ẹ́dájọ́ ọmọ owó pé èdè wọn. Àwọn ọmọ Nàìjíríà wá ṣẹ̀ṣẹ̀ ń kó àwọn ọmọ tí wọ́n lọ tí wọ́n ti pọn ẹlẹ́dẹ̀ ní ìsìn wọn ò gbélé. Àwọn pàápàá táwa wà ń bì níbi tí èdè gẹ̀ wà. Àmọ́ olóbá náà ńlá sí ṣé ẹ̀sìn la fẹ́ ṣe ṣé àṣà la fẹ́ ṣe. Ó
ẹni tó bá ti ń lọ nípasẹ̀ ẹ̀sìn kò gbọ́dọ̀ tún yà sí nǹkan tí Yorùbá kankan mọ́. bó bá jẹ́ pé wí ní ẹ̀kan ní jẹ́ káwọn èèyàn mọ̀ sí bí èèyàn wọ agbádá kó lọ mọ́sáàsì kó wọ agbádá kó lọ ṣọ́ọ̀ṣì pátákó náà wọ báyẹn asáwájú léwájú kò ní sí gbogbo wàhálà ta ní ṣùgbọ́n àti ìyá sọ́tọ̀. ní ọdún kan mo wà ní Amẹ́ríkà àwọn ọmọ Nàìjíríà kan wá gbọ́ pé mo dé wọn náà fẹ́ ṣe àsìn fún mi ní bá ní kí n wá abáwọ̀pọ̀ abẹ́rẹ́. ẹ ń pè ìyẹn kó jọ ẹ ń pọ̀ wọn lẹ́kọ̀ọ́ náà ṣùgbọ́n tó bá yẹ kí èèyàn bá ń gbọ́ kó wà bí ẹni ń ṣe alẹ́ ìjàlá tó wà bí ẹni sọdún fá tẹ́ ẹ bá wá bá irú nǹkan bẹ́ẹ̀ pàdé nínú ìwé tẹ́ ẹ pé kò ní jáde sí ṣùgbọ́n wọ́n ti pọ̀ bẹ́ẹ̀ nínú ọ̀pọ̀lọpọ̀ fi ń kọ ẹ̀kọ́ Yorùbá sílẹ̀ wá Yorùbá tá a wá ní pọ̀tàkó bẹ́ẹ̀ tẹ́ ẹ bá dé Amẹ́ríkà lónìí àwọn tí wọ́n fẹ́ kí wọ́n máa kọ́ àwọn ní Yorùbá báwọn tẹ́ ń ṣẹ̀sìn ìbílẹ̀ tí ó ń ṣe àṣà ìbílẹ̀ wọn ò níye bẹ́ẹ̀ ni ní Brazil bẹ́ẹ̀ ni ní Cuba orin Yorùbá aṣọ Yorùbá ni wọ́n wọ̀ òun làwọn sì pọ̀ lẹ̀ ntí a lè ṣe tí kò fi ní balẹ̀ náà ní pé ká padà sọ́ọ̀tẹ̀ ká sì wá síbẹ̀ fún àwọn ẹlẹ́sìn ti bẹ láwùjọ wa kí wọ́n sì mẹ̀jọ torí pé ká lè bá àgbà tí wọn àwọn ti ròyìn pé táwọn bá sọ pé àṣà ti wá dá àní gba ìdí ẹ̀ ń wá olójẹ́ kí wọ́n máa fẹnu sáta gbogbo ẹ̀yìn àṣà wa ẹ̀mẹ́ lọ bí o ẹ̀mẹ́ lọ bí ẹ̀mẹ́ tẹ́ ẹ náà kọ́ tá à ń jẹ́. mo ní ọ̀rẹ́ kan wọ́n fi ṣe kọmíṣọ́nà lọ́sùn Fágbélé wọ́n pe bàbá wọn náà ní nígbà tó yá ló bá ní Jésù ló gbélé bó bá sì ń jẹ́ Fágbélé kò gbé ọmọ ṣe Jésù kò pé Jésù ọmọ tẹ̀lé bá a gbé orúkọ ànábì kan kò fún ní ńlá dá orúkọ sàrẹ̀sùn dé dálùjẹ́ náà iṣẹ́ wọn kálukú ní ti kálukú kí ìwà èèyàn ní ṣe sábà ní èèyàn gbogbo ibi tí àwùjọ wa kù sí nìyí tá a bá ti mọ̀ bẹ́ẹ̀ pé kò ní wa lọ́wọ́ tá a kórìíra àwọn nǹkan tí ṣe ìmọ̀ àbínibí wa gbogbo ìdílé ìsìn ẹlòmíì ọ̀mọ̀tán ibi tí wọ́n ti ṣẹ̀ oríkì wọ́n kì í ní ìsìn àwọn adóbi ewé wọn ṣe tí adóbi ewé ọ̀bà máa kọ́ ọmọ rẹ̀ ní gbogbo nǹkan tí ń wí nínú máa yẹ ọ̀pá nínú torí kí sọ ọmọ pa òun làgbẹ́ ní sẹ́ra wọn léèkù. àwọn èèyàn ti sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ yìí káwọn gbára wa lásìkò. ìdí àlọ́ tèmi ni pé ẹjẹ́ àpàdà ṣẹṣẹ àárọ̀ inú ilé wa ilé àti kó mẹ́jọ mẹ́sàn-án ròde lóògbọ̀n ni ó bá ṣe o ẹkú kalẹ̀. Yorùbá jogún àṣà tó péye tí ò lábàwọ́n ogún tó dá lógún tá a jẹ. Yorùbá o kálàṣà má tàṣà nù káṣà náà má pààrùn títí láyé. Yorùbá ló ní ká bọ̀wọ̀ fún bàbá òun ìyá ẹni bá jù ní lọ ká tẹríba fún. èèyàn tá a bá lábà náà lágbà ìdọ̀bálẹ̀ náà la fi ń kásíwájú. níbi ká dáwùjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ àtúnṣe kákọ̀wé pẹ̀lú orí ló fi ṣe déédéé wa. Yorùbá ti kún fún làákàyè jù alọ́lá aláṣà àtún ní bíbí. Yorùbá kárí pẹ̀lú àṣà o. 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 àwọn lálàṣà tára yòókù ń kọ́ àwọn lálàṣà tára yòókù ń dá o. Yorùbá kárí pẹ̀lú àṣà o. yóò bá yá bí lọ́jẹ̀ tí ó máa wo. yóò bá yá bí lọ́jẹ̀ tí ó máa wo. yóò bá yá bí lọ́jẹ̀ tí ó máa wo. yóò bá yá bí lọ́jẹ̀ tí ó máa wo. àwa mọ̀ jinlẹ̀ lórí bí Yorùbá. àmọ̀ jinlẹ̀ lórí ilẹ̀ Yorùbá o. yóò bá yá.
ṣeun púpọ̀ gan-an mo dúpẹ́ o. Mo kí ẹgbẹ́ Agbáṣàga tí a kó jáde lónìí. Ẹ kú oríire o. Ẹ ṣe pẹ́pẹ́pẹ́, ẹ ṣe jìnnà o. Ẹgbẹ́ yìí ò ní túká, kò ní pòórá. Àṣeyọrí, àṣegbáyì, àṣeyege tí ẹgbẹ́ fi di igi àràbà, Ọlọ́run ó fún yín ṣe. Nǹkan tí wọ́n sọ fún mi pé kí n wá ẹ̀yin tí ẹ wà lọ́dọ̀ mi ní bàbá Túbọ̀sún, ẹ̀yin lẹ̀ dáhùn èèyàn kan tí ń wí. Torí pé ọ̀rẹ́ mi ni Onídẹ̀rí ayé kò tọ́, a sì ti ń bọ̀ pẹ́ gan-an. Torí èmi àwọn Alhaji Sheikh Ọlárewájú Adépọ̀jù lẹ́yìn wa, ọmọ wa, àbúrò wa kan dìde, ó ti pẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ gan báyìí o. Òun náà ni Àlàbí Ògúndépò àti àwọn kọ̀ọ̀kan míì là máa kéwì ní orí rédíò àti tẹlifíṣàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní tèmi báyìí, èmi ò ráyè kéwì mọ́. Wọ́n gbogbo àtòkù wọn ò kú òǹbẹ̀. Wọ́n sì ti di igi àràbà, wọ́n ti dìjí, wọ́n ti di ìlú mọ̀ọ́ká. Ọlọ́run ó túbọ̀ mú yín tẹ̀síwájú. Wọ́n ní kí n sọ̀rọ̀ ṣókí lórí ẹ̀sìn àti àṣà. Bóyá aríbi tí wọ́n ti pàdé ara wọn, bóyá aríbi tí wọ́n ti kọlura wọn. Inú mi dùn púpọ̀ nígbà tí mo dé yìí. Èèyàn wa tó ń bá wa sọ̀rọ̀, tó ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ẹ̀sìn Mùsùlùmí yé, tí ó sì mọ àṣà Yorùbá. Ó dùn mọ́ mi pọ̀n ni mo bọ́rọ̀ lẹ́nu wọn. Gbogbo tí wọ́n sọ pátá ni mo fara mọ́. Tẹ́ gbọ́, gbogbo tí bàbá àti bá ti ń sọ̀rọ̀ yẹn, gbogbo tí wọ́n sọ pátápátá mo fara mọ́. Nígbà Ọlọ́run ó tún gbàdúrà, àràbà wo àgbáyé, Ifáyẹmí Ẹlẹ́kùrú ìbọn, àwọn náà tún sọ̀rọ̀ lórí àṣà àti ẹ̀sìn. Gbogbo táwọn náà sọ bí ọkàn tèmi náà ṣe rí nìyẹn. Torí Ọlọ́run lọ̀gá gbogbo wa o. Mo ní Ọlọ́run lọ̀gá gbogbo wa. Ọlọ́run wa o. Àní Ọlọ́run. Tí ó bá jẹ́ pé gbólóhùn ẹyọ kan yìí ni mo láyè láti sọ, nǹkan tí mo fẹ́ sọ, orin yẹn ti kọjá.
tí má ní mọ̀ dákọ̀ gbogbo wọn lóko tí mo mọ̀ tí wọ́n mọ̀ mí níhìn ìmọ̀ iye agbójẹ́ fún mi yóò dùn tán ṣùgbọ́n ó dùn mọ́ mi pé Pòfẹ́sọ̀ Láyíwọlá dáradára tí wọ́n ń ṣe táwọn mọ̀mọ́mọ̀ náà ni wọ́n ń ṣe torí mo gbọ́ pé àníyàn fàyè gbà wá láti máa lo gbọ̀ngàn tá à ń lò yìí prof bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ sí ẹ mọ̀ rí àánú Ọlọ́run gbà ó ẹ mọ̀ ṣe o torí àbúrò mi dáadáa ni prof dáadáa la ibi dáadáa la sì mọ̀ bá wọn. ọdẹ ìlú Ìbàdàn ẹ kú ohun gbogbo ẹwò gbogbo àwọn adẹ́rùpọ̀kọ̀ ohun àpáàtì ojú ẹ̀ rèé ara ilé ló wájà ní táǹsì yìí alàgbà Yẹmí Ògúnyẹmí ẹ kú oríire o wọ ẹni ọláyà ń wọ ọgbẹni ọláyà náà ló ń wọ ìwọ ló lé mi náà láyà kí wọn á wọ Ọlọ́run máa kọ́ yín máa ṣe àṣeyege àṣegbáyì bàbá Adébíyì Ọdẹ́kànyìn adìrí pẹ́ agbásàgà ló já rí yín àdúpẹ́ ọ̀jọ̀gbọ́n Alárògún Àlàbí Ògúndépò àbúrò mi dá ní Àlàbí Ògúndépò nígbà wọn bẹ̀rẹ̀ lọ́hùn àwo àkọ́kọ́ tí wọ́n ṣe mo wà lára àwọn tó kọ́ fojú kan tọ́kọ rí nílé Akéde nílùú Ìbàdàn àdúpẹ́ gbogbo ọlátọ́lọ́ ń dá yín nígbà tí bàbá yìí ṣe 70 ọdún ọwá mi kàn mo sì torí rẹ̀ lọ Òṣogbo lẹ́yìn náà wá rí i pé agboolé kan ní gbogbo wa lórí náà gbé ẹ̀yin tí ẹ wà nínú ẹgbẹ́ Agbáṣàgà ọmọlẹ́bí ni wá o àwa yìí lájọ lẹ́gbẹ́ o ó ti jẹ́ pé Ọ̀yọ́ làwa ń gbé ó sì jẹ́ pé nígbà púpọ̀ àyè tí Ọlọ́run pè wá sí a máa jẹ́ káwọn ẹlòmíì ọ̀fẹ́ máa sára fún wa tó bá dé ọ̀rọ̀ bíi ti àṣà. ẹ jẹ́ kí n sọ nǹkan bóyá fi 5. nígbà tí ìyá mi kú lórí tí wọ́n ní kí n sọ ni pé báwo làṣà àtẹ̀sìn báwo ni wọ́n ṣe fara jọra wọn ọ̀nà wo la lè gbà mú wọn bára wọn rẹ́ nígbà tí ìyá mi kú lọ́yọ̀ọ́ mo ti di bíṣọ̀bù ńgbà náà èmi ni bíṣọ̀bù tí ó wà ní gbogbo Èkìtì ìpínlẹ̀ Èkìtì àti Oǹdó òsì èmi ni bíṣọ̀bù Methodist gbà fún wọn mo wá wọ̀yọ̀ wá sí ikú ìyá rẹ̀ ẹ̀yin náà ò lè mọ̀ fún bíṣọ̀bù wọn tàn síbẹ̀ ṣùgbọ́n bí ó ṣe jẹ́ pé ìyá bíṣọ̀bù ló kú tó jẹ́ mọ̀ pé gbà táwọn onígbàgbọ́ ṣe gbogbo tí ó ṣe tán nírọ̀lẹ́ ẹjọ́ ọ̀la láṣẹ̀kù àwọn oníjàlá ni wọ́n ṣàìsùn òkú fèmí o. àwọn oníjàlá Ọ̀yọ́ gbogbo wọn d'Ògbómọ̀ṣọ́ d'Èbẹ́tì ni mo ní wọn bá mi pè. Ògúndáre fọyán mo gan mo fẹ́ kó ṣáájú gbogbo wọn ṣùgbọ́n kò ráyè ọ̀ràn èèyàn wá torí pé àwọn tèmi ni wọ́n yẹn òótọ́ ni pàápàá ni mí bíṣọ́ọ̀bù ni mí ṣùgbọ́n àwọn tèmi tí wọ́n ń wí yé mi àwọn tí wọ́n lè kì mí lórí ìlówú àwọn tí wọ́n mọ kùnkùndùn ibi tí mo ti ṣẹ̀ wá àwọn ni wọ́n sì tí àwọn àfáà sì parí wọn kò jẹ wọ́n jẹ wọ́n mu wọ́n gbádùn wọn á nítorí ẹ̀yìn àfáà ẹ̀kílẹ̀ o ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ ìjálá eré ọdẹ ọ̀bá ní láàánú yín ẹ jókòó á ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ àìsùn tiwa bẹ́ẹ̀ mi ṣe ṣèkú ìyá mi nù o. ọba yọmọ ládìgbòrò lórí ọba lórí eléṣẹ àjíbọrọ wọ ẹlẹrin ojú gbélé ojú yan kókó kókó kóyọ
dúpẹ́dúpẹ́ Ajísọ́lá ni ọ̀ máa kórìíre bọ́ mórí ọ tó lọ. Mo fẹ́ fi kókó yẹn ṣàkàwé fún yín ni tí a bá gbé mọ tá à ń ṣe tí tá à ń ṣe sì yé wa kò sídìí kí àṣà àtẹ̀sìn kí wọ́n ó kọlura. Èmi ò rí ọ̀gá kankan kó bi mí lẹ́jọ́ dòní o wípé mo ṣe pé àwọn oníjàlá kí wọ́n wá bá ń ṣàìsòkú ìyá mi. Ẹnìkan kan ò fi mí lẹ́jọ́ dòní nígbà tí wí ti lé ní yóò ti tó mọ́mí yóò ti tọ́dún mẹ́ẹ̀ẹ́dógún wá tẹ̀ tó súnmọ́gún ọdún. Ojú sì ti là bó ṣe la iná ni èyí ò ní. Òyìnbó kan ó wà lọ́yọ̀ọ́ báyìí. Òyìnbó yẹn púpọ̀ ẹ̀ ní ọ̀mọ̀wé Paula Gomez. Ní ọdún mẹ́rin sẹ́yìn ní obìnrin yìí sunkún dé ó wá bá wa nílé Basọ̀run. Nígbà náà a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọdún Ọ̀rànyàn ni. Aláàfin ló di ọdún Ọ̀rànyàn ṣùgbọ́n èmi Ayọ̀lá Dìgbòlù ló fi ta kókó ẹ̀. Èmi wá sọ fún kábíyèsí fún bàbá yèyé pé ẹ gbọ́ ẹ má jẹ́ kí ọmọ ọba ó ṣe alága ẹ fi Ọ̀yọ́ Mèsì kan ṣe. Bàbá bá ní ta ni mo fẹ́ mú mo ní ẹ mú Ìbáṣọ̀run wọ́n sì gbà. Ilé Ìbáṣọ̀run la ti wá ń ṣèpàdé ìgbìmọ̀ Ọ̀rànyàn ní obìnrin òyìnbó táwọn yìí Paula Gomez ló bá wá dé ọ̀dọ̀ wa ló bá bú ẹkún. Ó ní bí ó ṣe sọ lé èbó ni wọ́n sọ yìí o. You, the Aláàfin first king, you will die. You, Basọ̀run, second king, you will die. Èbó ẹ dákun ẹ̀yin yàn kí èbó ilé èbó kankan wọlé dé ọba yín nípàdé èbó kó sọ pé ọba yín yóò kú gbákejì ẹ̀ náà yọ tẹ̀lé ìmọ̀rún tẹ́sẹ̀ òkú bá jẹ́ yìí. Àwọn bàbá àgbà Ọ̀tún Ọ̀yọ́ bàbá Ògúnmọ́lá wọ́n wà ń pàdé o wọ́n wá ń wò mí lójú pé ṣé a lè sọ fún ọmọ kí wọ́n gbé obìnrin yìí kọ́ lọ nà pàtàkì. Mo ní àlè náà látòrí bàbá ẹ farabalẹ̀. Ó ti sọ pé ọba wa ló kú gbákejì ẹ̀ náà ó tẹ̀lé. Màmá kí ló dé o ta ni ó pa wọ́n? Ó ní àṣà yín ìṣe yín ó ń parẹ́ lọ lójú yín ẹ sì ń wòran àtọba àtìjòyè kíkú lẹ́ kú ẹ sì kú àkúrun. Àṣà yín ìṣe yín ìdáyébá yín ó ń parẹ́ lọ lójú yín ẹ sì ń wòran ẹ sì dákẹ́ lé. Obìnrin bá gbẹ́ kú àwọn bàbá tí wọ́n ti ní kí náà náà wọ́n lọ kátólì wá gbogbo wọn wọ́n sàǹgbọ̀n ní bọ́lọ́dà ìyá tó wá jókòó. Bí ọmọbìnrin yẹn ṣe sọ̀rọ̀ ní ẹ̀mí Ọlọ́run yí ọpọlọ mi ló yí bóòmù ṣe lè la ọmọbìnrin yìí sọ yé àwọn bàbá wọ̀nyí lórí wọn bàbá kò yé wọn wọ́n gbà pé wọn ò lè ní nǹkan ṣe. Ó ní tó ẹ̀gbọ́ bàbá obìnrin ti sọ̀rọ̀ ó ti sunkún ó sì ní dandan èmi àti Basọ̀run gbọ́dọ̀ mú un déwájú Aláàfin. Ṣé ọba tó ní yóò kú náà ni kó mú lọ wájú rẹ̀ tàbí ẹ̀gbọ́? Tìbádélékè bá rí nù ẹjúwe mọ́sálásí tó bẹ lọ́yọ̀ọ́ téèyàn lè ti ìlú òyìnbó sọ pé òun ó kọnu bàálù òun ń bọ̀ wá wò. Kó tó kọjú sẹ́nìkan tó náà jẹ́ mùsùlùmí. Bàbá Bàríyùn
Christian ló ṣùgbọ́n òun ni mo ní ó júwe mọ́sálásí fún akọ̀jú sẹ́lòmíì tó ń jẹ́ mùsùlùmí. Níbo Ọ̀yọ́ ṣe pọ̀ tó yìí, àwọn Baptist ní wọ́n ní chọ́ọ̀chì tí a tàn ní Kòso, wọ́n tún ní kan Sògùn, àwọn Anglican nìkan ní ẹ̀sìn ẹ̀lẹ̀, àwọn Methodist nìkan ní Àpárá. Nínú gbogbo ṣọ́ọ̀ṣì tí ń bẹ lọ́yọ̀ọ́, mélòó nù wọn lè júwe fún mi pé tí wọn bá ní ìwọ èbó láti Canada o sì gbà sí mi o fẹ́ lọ gbafẹ́ ṣọ́ọ̀ṣì kan ń bẹ lọ́yọ̀ọ́ ibẹ̀ ni o ti lọ wòran ẹjúwe ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá rí lọ́yọ̀ọ́ ẹ̀sùn ti bẹ́ẹ̀ bá dàn.